ọ̀nà mẹ́rin rèé o tí ogun Iran fi lè wá sópin ní kánmọ́kánmọ́ láì tí ẹ̀ gba ibì kankan súnmọ́ agbègbè Middle East tí ogun Iran yìí ti ń wáyé. Kò sẹ́ni tí kò mọ̀ ọ́n lára o lọ́nà kan tàbí kejì káàkiri àgbáyé. Ọ̀wọ́n gógó epo rọ̀bì, afẹ́fẹ́ gáàsì àtàwọn nǹkan èèlò gbogbo ló ti kárí ayé tó sì jẹ́ kí kálukú máa sọ pé ìgbà wo gan-an ni ogun tí kò kan àwọn lọ́wọ́ lẹ́sẹ̀ yìí yóò parí gan-an. Ogun tó ti lé lọ́sẹ̀ mẹ́ta náà ni àwọn kan tilẹ̀ ti ń rí bíi ohun tí kò ṣetán tó fẹ́ parí o. Bí ogun ọ̀hún ṣe ń ṣe àkóbá sí ọrọ̀ ajé náà ló ń sọ ọ̀pọ̀ ẹ̀mí nù láwọn ibi tí ó ti ń wáyé o. Ọwọ́jà Iran kò kéré láwọn ibi tó ń dé, pàápàá bí wọ́n ṣe ń kọlu ẹ̀ka agbára àti àwọn ààyè kan eléyìí tí Amẹ́ríkà wà ní àwọn orílẹ̀-èdè míì. Kí ni yóò wá mú ogun tí gbogbo ayé mọ̀ lára tí wọ́n sì ń sọ pé kò tètè parí yìí kásẹ̀ nílẹ̀ tí àlàáfíà yóò sì jọba o. Ẹ̀ka ìròyìn New York Times ka ọ̀nà mẹ́rin tí wọ́n gbàgbọ́ pé ó lè mú kí ogun ọ̀hún ó parí o. Ọ̀nà àkọ́kọ́ òun ni ṣíṣe àyípadà ìjọba Iran. Ìgbésẹ̀ àkọ́kọ́ tí New York Times sọ pé ó lè mú ogun Iran parí ní ṣíṣe àyípadà ìjọba ilẹ̀ Iran. Ṣáájú ni Amẹ́ríkà ti pa Ayatollah Ali Khamenei tó jẹ́ olórí wọn tẹ́lẹ̀ sínú ìjà pẹ̀lú àwọn èèkàn nínú ìjọba Iran. Ọjọ́ díẹ̀ lẹ́yìn ikú Ayatollah ni Iran sì tún fi ọmọ rẹ̀ Mujtaba Khamenei jẹ olórí orílẹ̀-èdè náà ní ìbámu pẹ̀lú ẹ̀sìn Islam. Èyí tó fi hàn pé kò sí nǹkan kan tó lè yí padà kúrò bó ṣe wà tẹ́lẹ̀ nínú ìṣèjọba wọn o. Ṣùgbọ́n bí ìfi ẹ̀hónú hàn àgbàyanu bá lè wáyé láti ọwọ́ aráàlú tí àwọn ológun àti àwọn ọlọ́pàá sì tì wọ́n lẹ́yìn láti tako ìṣèjọba irú táwọn Khamenei ń ṣe, kíá ni ogun Iran yóò wá sópin bí New York Times ṣe wòye o. Wọ́n ní ìfi ẹ̀hónú hàn náà yóò rí àtìlẹ́yìn Amẹ́ríkà àti Israel láti gbàjọba náà. Nǹkan lẹ́ẹ̀kejì, yíyí ìlànà ìṣèjọba Iran padà níbàámu pẹ̀lú ti Amẹ́ríkà àti Israel. Ọ̀nà kejì tí New York Times là kalẹ̀ ní ṣíṣe àyípadà ìlànà ìṣèjọba Iran sí èyí tí yóò tẹ̀lé ohun tí Amẹ́ríkà àti Israel ń fẹ́ o. Ṣùgbọ́n èyí ṣòro púpọ̀ láti ṣe nítorí yóò ṣòro fún ìjọba Iran láti ṣe ohun tí Amẹ́ríkà àti Israel ń fẹ́ lásìkò yìí, pàápàá bí wọ́n ṣe ti yan olórí tuntun o. Yóò tún ṣòro láti mọ̀ bóyá olórí ẹ̀sìn tuntun yìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn yìí yóò ṣe tán láti tẹ̀lé ìlànà níní nǹkan ìjà, tẹ̀síwájú láti ṣe nǹkan ogun lọ́wọ́ ara wọn àti pípadà lẹ́yìn ikọ̀ Hezbollah. Èyí tó jẹ́ nǹkan lẹ́ẹ̀kẹta, ṣíṣe àdáyanrí àṣeyọrí ìlú kọ̀ọ̀kan. Ìwòye New York Times ni pé ààrẹ Trump ti ilẹ̀ Amẹ́ríkà àti olóòtú ìjọba ilẹ̀ Israel Benjamin Netanyahu kò tí ì rí ohun tí wọ́n torí ẹ̀ bẹ̀rẹ̀ ogun yìí o. Wọ́n ní lóòótọ́ ni wọ́n rí olórí ẹ̀sìn tó ń darí Iran pa. Ètò àti bí Iran ṣe ń ṣe gbogbo nǹkan rẹ̀ kò yí padà o. Ó ṣòro láti rò pé ogun yìí yóò parí bí Amẹ́ríkà àti Israel bá tún kọlu àwọn ibùdó nǹkan ogun orílẹ̀-èdè Iran. New York Times tó kéde bẹ́ẹ̀ sọ pé àìtí lè tọ́ka sí àṣeyọrí tí àwọn tó bẹ̀rẹ̀ ìjà yìí ti ṣe níkọ̀ọ̀kan jẹ́ ìṣòro kan tí kò tí ì lè jẹ́ kí ogun yìí wá sópin o. Nǹkan lẹ́ẹ̀kẹrin, ó ní gbígba àkóso erékùṣù Kurd. Ọ̀nà tí wọ́n tó là kalẹ̀ sí kẹrin ni pé kí Amẹ́ríkà gba erékùṣù Kurd lọ́wọ́ Iran o. Erékùṣù yìí ní ìdá 90% epo Iran gbà kọjá lọ sí orílẹ̀-èdè àgbáyé, pàápàá jùlọ ọjà àgbáyé o. Bí wọ́n bá lè jagbà yóò gé ọ̀nà tí owó epo ń gbà wọlé fún Iran kù bí New York Times ṣe wòye rẹ̀ o. Wọ́n ní èyí yóò mú ìjọba Iran wó lulẹ̀ débi tí kò ní lè ṣàkóso mọ́, kò sì ní lè ti àwọn ológun rẹ̀ lẹ́yìn mọ́ o. Bákan náà ni Iran kò ní lè sanwó oṣù àwọn òṣìṣẹ́ mọ́ bí wọ́n ṣe wí, èyí tí yóò mú kí iṣẹ́ sú àwọn ológun tí wọn yóò sì sinmi. Lọ́sẹ̀ tó kọjá ni Amẹ́ríkà kéde pé òun kọlu ààyè àwọn ológun Iran, ṣùgbọ́n ó lóun kò fọwọ́ kan ibi tí epo wà o, kí Iran lè ronú pìwàdà lórí ọ̀rọ̀ ọ̀nà epo Strait of Hormuz tí wọ́n ti pa. Ààrẹ Trump nínú ọ̀rọ̀ rẹ̀ sọ pé bí Iran bá tẹ̀síwájú láti máa ti ojú òpó Strait of Hormuz pa, Amẹ́ríkà lè kọlu ààyè epo ìlú náà o. Trump ó lóun ò ní gbọ́, olóòtú ìjọba ilẹ̀ Israel lóun ò ní gbà.
orílẹ̀-èdè Iran lòun ò ní wọ̀n á kún, Israel àti Amẹ́ríkà làwọn ò ní gbà á láàbọ̀. Kí ni yóò ṣẹlẹ̀? Ẹ máa tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ìròyìn yìí ká, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwí sí o. Ẹ ṣeun lẹ́sìn ìdárapọ̀ mọ́ wa. Ìkànnì Jígí Alára. Jígí Alára, ìkànnì yìí ń mọ gbogbo ẹsẹ̀. Ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lóye wà ń bẹ̀. Ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.